àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dà láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́tún fẹ́ ṣàdúrà kó ṣẹ súnà tànàbí ni ẹ lò àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò kò má ṣàwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má ṣàbùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé ọmọ àdámà la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ́rẹ́ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. a ní òkà tájà ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí ṣébélé lẹ́nu ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ. la ilaha illallahu ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní ìfúnpá ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òṣogì ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí Ọ̀ṣẹ̀ Àbọ̀kè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Òkè Ìbàdàn ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní Pípé Ségè ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bíi Fáláboyún ó ti dájú pé ààrẹ bọ ni. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà wá foríjì ni mo ti túbà. egungun ṣíṣe nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Títà pín ní mánú Fáláboyún àṣà
àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ṣebele lẹ́nu ṣẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Àṣejẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀sẹ̀ àwẹ̀bí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Bíbá wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe wá kù lórí dáadáa eléyìí tá mọ̀ sí al-Islam. Atọrọ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ́fà níbà Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Allah subhanahu wa ta'ala tó ṣe láwòkọ́ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa. Àbí Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith ilé tó ṣe wípé ó rinlẹ̀. Ànábì sọ wípé kullu ummati yadkhuluna al-janna illa man aba. Ànábì ní gbogbo àwọn ọjọ́ mi pátá ni wọ́n wọ aljanna àyàfi ẹni tó bá kọ̀ tó bá sọ pé òun wọ aljanna. Àwọn sahaba radiyallahu anhum ajma'in wọ́n ní ya rasulallahi wa man ya'ba, ìrúnsí Ọlọ́run ta ni yóò wá kọ̀ tí ó sọ pé òun wọ aljanna. Ànábì fún wọn lésì ó ní man ata'ani dakhala aljanna wa man asani faqad aba. Ànábì ní ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé mi mọ́ sí ó ń ṣe jìnà sí ó jìnà sí irú ń tọ̀ ní wà aljanna. Ṣùgbọ́n tó bá yapa mi irú ẹni yẹn òun tó kọ̀ irú ẹni náà òun náà ni ẹni tí ó gbẹ́rù gbọ́n rí. Àbí Allah subhanahu wa ta'ala bí tánàbí sallallahu alaihi wasallam tó bá kọjú sí Ọlọ́run má jẹ́ ká kọ̀yìn sí rẹ̀. Bákan náà bí tó bá kọ̀yìn sí Ọlọ́run má jẹ́ ká sọ pé bẹ́ẹ̀ la fẹ́ kọ ojú sí. Ó nídìí tí mo fi ń rẹ́rìn o, ó nídìí tí mo fi ń rẹ́rìn k'Ọlọ́run kó ṣàánú wa. Láì ní gba ara wa lásìkò, ìwọ tó mọ̀ pé ò láìkì prógrámù tí mo ṣe ó tún wá bíbà yìí. Èmi ò kú blọ́ọ̀kù èèyàn. Ìjọ́ tí mo ti mọ̀ pé mo lè suspend èèyàn lèmi ò ti blọ́ọ̀kù èèyàn mọ́. Nǹkan suspend rẹ̀ ìsọ̀rọ̀ máa ti mo ti suspend rẹ̀ gan kìí ṣe torí tiẹ̀. Ṣùgbọ́n mi ò fẹ́ kó o fi ọ̀rọ̀ tí ò dá tó sọ sí mi kí inú wá bí àwọn èèyàn tán nífẹ̀ẹ́ tèmi náà kí wọ́n wá mọ̀ sọ̀rọ̀ tí ò dá padà. Èmi mo mọ́ sá fún. Pàtó mo tó wà lórí social media láwọn èèyàn ti mọ̀ mí pẹ̀lú ẹ̀. Nítorí pé o bú mi káwọn èèyàn náà tó wá mọ̀ bú ọ padà. Gbó yẹn padà lọ di eléèbú náà ni. So ẹ wo omi ọwọ́ ọ̀tún ni bó ṣe wà yìí. Torí àwọn èèyàn tó bá ti parí program ẹlòmíì tó mọ́ sọ ẹlòmíì gan tún mẹ́sẹ̀jì mi privately pé mo ṣe wá gbẹ́sìn yìí tó ṣe kí n mọ́ fọwọ́ sí mu omi ọwọ́ ọ̀tún ni. Ẹ wà pò yìí ń sìn báyìí ọwọ́ òsì ló wà. Ẹ̀tì ìdàbápò mú wà lọ́wọ́ ọ̀tún ni. Ọwọ́ ọ̀tún lọ́wọ́ yìí kì í sọwọ́ òsì. Kámẹ́rà yìí ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Bismillah. So kọ́mọ̀ bá blọ́ọ̀kù rẹ̀ ìwọ náà kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ tó ṣe wípé nọ́mà àbẹ́ nìkan kan jà ṣùgbọ́n ká tó mọ bẹ́tò lọ àtiwọ́ tó fẹ́ gbọ́ àtiwọ́ tó fẹ́ gbọ́ gbogbo apáta ẹ jẹ́ ká bá wa tẹ̀ like, love and share. They said you kidnap someone in Nigeria. Is that part of Islam? Rahmat Ridwan
èmi ò kidnap anybody. They said ẹni tó sọ̀rọ̀ yẹn ń tẹ̀lé in táwọn èèyàn sọ kò wá sure èèyàn ó ṣe kidnap èèyàn. Ẹni tó bá kidnap èèyàn ìjọba ò gbé náà. Tí èèyàn bá kidnap èèyàn ìjọba ò gbé. Ṣé kí Ibn Hajar ní ọwọ́ sí ni yóò bí you go tell me wetin I go type. So tẹ́ bá rí topic tí mo kọ nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run àti àwọn oníṣẹ̀ṣe nílọrin lónìí àti BBC Yorùbá. Ṣé BBC Yorùbá Ọlọ́run ló mọ tí mo ṣe wọn o. Yóò ti tó bí ẹ̀mẹrin báyìí tí màá ti sọ nǹkan nípa wọn tó ní ṣe pẹ̀lú Islam. Mo rántí ìgbà kan tí wọ́n ní àwọn bẹ́gà tó lówó jù lágbàáyé tán gbẹ́lẹ́ àsíbẹ̀. Ìgbà kan náà wà ìmọ̀ nǹkan kan tán sọ náà mo sá mọ̀ pé mo sá ti sọ àwọn ọ̀rọ̀ kan nípa wọn. Ẹnìkan sọ pé ẹ̀ ń blọ́ọ̀kù gba àwọn tí ẹ ti blọ́ọ̀kù tẹ́lẹ̀. Mi ì mọ̀ àwọn tá blọ́ọ̀kù tẹ́lẹ̀ o. Èmi ì blọ́ọ̀kù èèyàn dé. Àbí kó jẹ́ wípé bóyá ẹni yẹn ti sọ nǹkan kan tán fi blọ́ọ̀kù ẹ̀. Wọ́n láwọn wọ́n ní stop pressing anger face. Ẹ jẹ́ mọ́ tẹ́ ẹ̀yin sábà wá share rẹ̀ tí ẹ tẹ́ like love and share. Sẹ́rí BBC mo wo Sheikh tajọ́ ń gbélé wọ́n ń play kíní kóòtù Ìlọrin yẹn. Mo sábà ń gbọ́ tán ṣe wọ́n fẹ́ lẹ́kọ̀ọ́ máwọn èèyàn fẹ́ ṣe kíní kan àwọn no problem pé màá rí pé mo lọ wo kíní yẹn. Ṣé láwọn BBC mi mọ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ ni wọ́n ní o àbí news Yorùbá tí ń ṣiṣẹ́ fún news tó ráwọn tán rìpọ́ọ̀tì yẹn èèyàn ṣe lè rìpọ́ọ̀tì ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ìwọ náà mọ́ sọ̀sọ̀kúsọ̀kùn. BBC Yorùbá kai àbí wà tẹ́ pé àwọn oníṣẹ̀ṣe yẹn náà lọ rìkọ́ọ̀dù ní kíni o náà lọ rìkọ́ọ̀dù ní Ìlọrin wọ́n tún wá ń sọ tí ò ṣẹlẹ̀ news fa bó ní sí ó ṣe mọ́ sọ irú ìsọkúsọ bá bó ní news ó ṣe mọ́ sọ irú ìsọkúsọ news kí náà ti ń pè news BBC màá pè rẹ̀ tí ò lẹ́rẹ̀ẹ́dẹ̀ ń sọ láti instigate àwọn èèyàn against àwọn kan. Ṣùgbọ́n kí n tó lọ bẹ̀rẹ̀ jẹ́ sáré sọ̀rọ̀ nípa obìnrin eléyìí tí ó kọ̀ tí kò forí balẹ̀ fún Ifá ta lọ́lọ́run tá gbé wá tàdé gbó. Fẹ́ rí pé mi ò sọ anything lórí ẹ̀ láti jọ́ tó dẹ̀ wà unusual pẹ̀lú bí mo sì máa ń ṣerú nǹkan báyìí tó bá já wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n torí rẹ̀ ni pé torí àwọn ìdí kọ̀ọ̀kan la fi rò pé ká ṣe kinní yẹn ní tí àkànní mọ̀ sọ bá obìnrin yẹn a ti gba ṣọ́ọ̀pù míì fún ẹgẹ́ tí ní sin báyìí a ti gba ṣọ́ọ̀pù míì fún ìyẹn number 1 kí wá sí ṣọ́ọ̀pù nìkan o a tún gba ilé fún wọn náà a gba ṣọ́ọ̀pù fún wọn a gba ilé fún wọn gbogbo tí ilé yẹn wá nídìí pátá tẹ dórí cotton tí wọ́n máa ń fi sílé mo rò bóyé tó ṣe kí ni o tó fi dórí cotton táwọn fi sílé àbáwọn ṣe síbẹ̀ ẹgẹ́ tí ń sìn báyìí pẹ̀lẹ́ tí mo sọ pé kán mójútó ogun tán sàṣì fún mi lẹ́yìn ìgbà yẹn wọ́n wá lọ ra ọjà wọ́n ṣe kí ni o wọ́n ra ọjà ẹjẹ́ nǹkan ṣó díẹ̀ níbẹ̀ nǹkan ṣó díẹ̀ níbẹ̀ jẹ́ kí n lò rẹ̀ kó mọ́ ṣó so ṣọ́ọ̀pù wọn tuntun ní báyìí nísìn ẹgẹ́ tí ń sìn báyìí wọ́n ra ọjà wọ́n ń ta iyọ̀ wọ́n ń ta spáàgì wọ́n tí tó gbogbo ẹ̀ tán o toró ní náà ẹsẹ̀ ra àwọn ọjà yẹn tán wọ́n ti kọ́kọ́ lọ rà ní ẹ̀rígbọ́n tó ṣe náà gan bẹ̀ fún wọn ara sólà fún wọn ní pé torí tó bá di alẹ́ tán fẹ́ tajà tí ò bá sí wọ́n ṣe ta ọjà nǹkan kan àwọn tó ń sọ pé àwọn fẹ́ mọ ta náà nu o sọ ara sólà fún wọn sára gbogbo ẹ̀ so ráìsì náà wà ń bẹ̀ o wọ́n tí tó gba àwọn kinní yẹn èwo leléyìí so mi ò méléyìí ṣá mo kàn ní ẹnìkan sọ pé you look handsome ẹ̀sìn ọlọ́ba mi dúpẹ́ fún mi mashallah pẹ̀tà lábẹ́lá ẹ̀yin náà fine mo kọ́ ẹ̀yin náà jẹ so wọ́n sára àwọn nǹkan yẹn tó pọ̀ ìwọ tún leléyìí báyìí èmi gò sí ẹ̀ tí wò mo sáà mọ̀ wípé wọ́n sáà lè ya tí ò yẹ kán yà bẹ́ẹ̀
so wọ́n wá sọ fún mi láwọn ò lè ṣe gbogbo ẹ̀tàn mi sẹ́nìkan sún sẹ́yìn kí wọ́n lè bá ráyè ya gbogbo àwọn kinní tí wọ́n yà yẹn ẹgẹ́ ti ń sìn so ẹgẹ́ ẹ̀hẹ́n wọ́n rẹ epo wọ́n rorò wọn máa ta gbogbo ẹ̀ náà ẹ wò méjì náà sẹ́ndì sí mi ó dà pé ibi tún lélẹ̀ gbogbo nǹkan fi wọn ta ike ní dìrí gbogbo ẹ̀ pátá gbogbo ẹ̀ sáà pọ̀ ẹ wò according to ẹ tó sẹ́ndì ẹ̀ sí mi ṣá mo rò pé ó dáa ká sọ̀rọ̀ ní ká ọ̀rá give update kékeré lórí ẹ̀ bẹ́ẹ̀ gbà tí n bá lọ sí Nàìjíríà èmi náà wò àwọn kan ń lọ sí ṣọ́ọ̀pù tí wọ́n ẹ̀sẹ̀ bá wọn gbà ẹ́ so a bá wọn gba ṣọ́ọ̀pù míì tó yàtọ̀ sí àdúgbò yẹn a dẹ̀ bá wọn gba ilé míì tó yàtọ̀ sí àdúgbò yẹn ìmọ̀ràn tẹ́yìn èèyàn tẹ́ mú wá náà ní o so wọ́n dẹ̀ ra ọjà so gbowó yẹn tí wọ́n dẹ̀ ná tán sí gbogbo ẹ̀bẹ́ ni yẹn ṣe ń sí ẹgẹ́ ti ń sìn owó tó lé ní mílíọ̀nù kan náírà ni ẹgẹ́ ti ń sìn bá owó tó lé ní mílíọ̀nù kan náírà ni lẹ́yìn ìgbà yẹn gan mo tún ní owó yìí ẹ tún fún àwọn náà kán tó dìmú lọ́wọ́ ẹgẹ́ ti ń sìn báyìí kó mọ̀ jẹ́ pé tán bá ti bẹ̀rẹ̀ ọjà òun náà ni wọ́n tún mọ̀ sí kí ni o ni wọ́n tún mọ̀ ná owó nínú ọjà yẹn so ibi tá a sáà tí ìbàdí òun lélẹ̀ tẹ́ni tí wọ́n tún comes up I will let you people know àbí Allah subhanahu wa ta'ala kó bá wa san yín ní ẹ̀san olórí mi bá ti sọ tí pé but àwọn nǹkan tó sopọ̀ mọ́ tó ní ṣe pẹ̀lú mọ̀mọ́ yẹn ni ò jẹ́ ká mọ̀ kàn sọ pé wọ́n ti lọ sí báyìí ibi báyìí náà lọ ra gbalẹ̀ sí ẹ̀rí pé ìdákọ̀ tán gbalẹ̀ sí ìdákọ̀ tí ṣọ́ọ̀pù yẹn tó wà ẹ̀gẹ́ even wọ́n sẹ́ndì fídíò mi gan tẹ́ pé mọ̀mọ́ yẹn gan wà ń bẹ àti àtọmọ wọn ẹ̀gẹ́ ti sọ wọn méjì ni wọ́n ní obìnrin kan àtọkùnrin kan tí mi bá ṣe mistake ẹ̀rí pé mi ò show wọn so wọ́n ti ní ṣọ́ọ̀pù tuntun á kún gbogbo ṣọ́ọ̀pù yẹn padà ẹ̀gẹ́ kódà ilé wọn gan tán ẹsẹ̀ rí yẹn náà wọ́n tún gbogbo ẹ̀ náà wọ́n tún pé mo sọ síwájú náà wọ́n ra sólà fún wọn tẹ́ pé wọ́n sọ pé oníbọ́ọ̀bù mẹ́rin gbogbo kíní yèmí ò mọ̀ ṣá oníbọ́ọ̀bù mẹ́rin kódà 75,000 gan náírà léyìí tí wọ́n rà yẹn àwọn tó bá mọ̀ wọ́n sọ 75,000 náírà oní bátìrì oní gbogbo ẹ̀ kẹgbẹ́ kò sí nọ́mbẹ̀ kọ́ bọ̀ tó bá fẹ́ tajà lálẹ́ gbogbo ó lè wà òkè wọ́n ń lò nílé wọ́n tún ń lò ní ṣọ́ọ̀bù èmi ò tí ì débẹ̀ ọ̀ but ẹni tí wọ́n mójútó ìyẹn àbú tí wọ́n wá wọn lọ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé abẹ́ọlọ́run kó bá wa dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yín pátá kó dẹ̀ bá wa sílẹ̀ sún lórí onítọ́rọ́ kọ́bọ̀ 5 naira kódà mo rún 200 naira oní 5 gbogbo yín pátá wọn la abẹ́ọlọ́run bá kó bá wa fi gbogbo tẹ̀sí yẹn sínú iṣẹ́ olóore yín ẹ bá wa share program yìí like love and share ẹ wá rí kéèsì ta lọ lọ́hùn kí n tó débi ọ̀rọ̀ BBC ẹ rí pé ó wáyé ní òní gbogbo àwọn lọ́ọ̀yà tó ṣe wípé wọ́n dìde pẹ̀lú àwọn ògo Ìlọrin gbogbo àwọn àfáà nǹkan tí wọ́n ń dìde lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run bá yóò bá wa san lẹ́san lórí aláwọ̀kún fẹ́ ká mọ̀ nǹkan kan ta lọ lọ́hùn ó lè jáde anytime kí wọ́n gba béèlì ẹ̀ kò sẹ́nibọ́dì tó sọ wípé wọn gbọ́dọ̀ gba béèlì ẹ̀ mọ́ torí pé sẹ́ni tó bá jáde wọ́n lè mọ̀ sí ojú tí wọ́n kinní kan pátá ìbọn ti convict ẹ̀ tí wọ́n wàá sọ wípé abóyá túmọ̀ rẹ̀ ni wípé n tó ṣẹlẹ̀ sí yẹn o kò lè jáde rárá mo sọ orí mọ̀bá tó ti lò mẹ́ẹ̀ náà gan dàsìkò tá à ń sọ̀rọ̀ yìí ó sọ bó o lẹ̀ ṣe ní power tó ni gbogbo ẹnu tẹ́ ti lé pátá ẹ lọ́ọ̀yà kínní kan ń bọ̀ látẹ̀kọ́ èyí tó fẹ́ ṣe president tó náà dá sí bíwà tó ṣe wípé nígbà tó ń dá sí yẹn o ọ̀túnla àbíjọ́ kejì báyìí ta lọ́lọ́run ni yóò ti kúrò náà ti gba béèlì ẹ̀ nothing tó ṣẹlẹ̀ láti gbà ẹ̀ so àwọn nǹkan táwa fẹ́ kẹ́ ẹ mọ̀ òun nìyẹn pé sórí ẹni tọ́lọ̀ ò bá tí ì mú òun ló kù tọ́lọ̀ bá ti mú ọ tán kó tó bọ́ ó lè ṣe díẹ̀ on the 16 ni wọ́n gbé now today is 11 ó ti ń lò bí oṣù kan lọ́nbẹ̀ gbogbo ariwo gbogbo sympathy tẹ́ ń wá pátá gbogbo ẹ̀ ń da gbogbo ẹ̀rù tẹ́ ti wá yọ látijọ́ ẹ̀ tí yọ náà tó bá wá jáde tán lẹ́yìn oṣù kan bóyá wọ́n gba béèlì rẹ̀ wà ní a sọ fáwọn mùsùlùmí yẹn níjó sí jò lẹ́yìn ọjọ́ mélòó lẹ́sẹ̀ wọ́n sọ pé sọ fáwọn mùsùlùmí yẹn lẹ́yìn ọjọ́ mélòó so ẹ jẹ́ ká kọ́ mú yẹn sọ́wọ́ náà in tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kìí ṣe tí bóyá wọ́n ti dájú ẹ̀ wọ́n dájú ẹ̀ mo rò bóyé wọn ṣe kí ni o wọn tí ìdájọ́ rẹ̀
wọ́n sì ń fà lọ́wọ́ ní ṣé kóòtù yẹn lè gbẹ́jọ́ àbí ò lè gbẹ́jọ́ ní tí sì ń dá dúró ń bẹ nìyẹn kò sí sọ pé wọ́n lè gba béèlì ẹ̀ mo rò bóyé ẹsẹ̀ ń jàre fi ta lọ́lọ́ lórí irọ́ gbogbo ẹ̀ ẹ̀ mọ̀ dà ṣé kò sófin ni sákà mọ́ fi èèyàn láì ṣe pé ó bá ṣe tó yẹ kó ṣe lọ́ndà òfin ni so ìyẹn number 1. Number 2 ò ní wípé ṣẹ́ra àwọn nǹkan tẹ̀ ń create nígbà táwa ń lọrin wọ́n wá fẹ́ lẹ́wà lóko wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo èèyàn mélòó ni wọ́n lẹ́ lóko nínú yín èèyàn mélòó sọpá àwọn mùsùlùmí tó wà mẹ́ẹ̀ náà sọ tiwọn náà mo rí fídíò kan tán play fún mi tán ní ìmúrúkọ sheikh yẹn wá mo rí péjì yẹn torí mo ṣe mọ́ sọ ó lè dàbí eré gbàdúrà fẹ́ ṣe prógráàmù lálẹ́ ohun ẹ̀sẹ̀ download Facebook tí mo fi ń ṣe prógráàmù àwọn Facebook ó ní app ni èmi èèlò torí èmi follow Facebook àwọn èyí tí mo máa ń lónìí kíní kan studio náà máa ń pe àwọn page rẹ nìkan ló mọ dárí sọ ò ní mọ nǹkan mi ti ń ṣẹlẹ̀ láyé àfi ìdán bá send sí mi bá sì fẹ́ wo gan lọ wo through Chrome ni mo rò bóyé so ẹ mọ̀ sí àwọn bàbá àràbà yẹn tó ní kò sí ni tí ó bá ṣẹlẹ̀ tán ìbọn gbogbo ẹ̀ ibo ló já sí àwọn náà ń sọ àwọn ọlọ́pàá fẹ́ gba fóònù lọ́wọ́ àwọn gbogbo ẹ̀ nǹkan ṣé wá rí ti BB News àbí kí náà mọ̀ pé BBC Yorùbá yìí ọ̀rọ̀ wọn ò yé mi ẹ jẹ́ n play nǹkan kan tí wọ́n sí ìwọ tó ẹ̀yin tẹ́ pera yín ní media house ẹ sọ pé ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọ̀dájú àfà pẹ̀lẹ́ o ọ̀dájú commentator orí mo tún fi Ìlọrin sọ fún ọ ọ̀dájú commentator èmi dẹ́ ṣe Ìlọrin o kíní ni mí Ìbàdàn paraku ń bọ̀ kò sí mùsùlùmí kankan tó fẹ́ bá wọn ṣe jà mùsùlùmí fẹ́ bá wọn jà táwọn náà ò bá ṣe bákan ẹ̀yin èèyàn tẹ́ ẹni tí ò bá ti síbi nǹkan mọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ mọ́ ẹni tí ò bá ti síbi nǹkan mọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ ibo lórí tí wọ́n ti jọ pẹ́ ka wọ́n ń jà ibo ló ti rí mo rò pé ibo ló ti rí mò ń bọ̀ mo fẹ́ wá ti BBC Yorùbá ok BBC náà mọ̀ sí ẹ̀yẹ BBC Yorùbá ẹ mọ̀ gbọ́n tó rìpọ́ọ̀tì o pẹ́pẹ́lẹ̀ ẹ kàn mọ̀ ṣe bí tí nǹkan lè dá wàhálà lẹ̀ nígbà tẹ́ni yẹn wá sọ̀rọ̀ kan tó fọ́ ni ṣé ẹ mọ̀ ẹ̀ńtà fúnlẹ́sì ń jò ní wípé ó lóun ṣe òun ti fi Islam lẹ̀ mo rò bóyé ó wá fèsì on send ẹ̀ sí mi ó rò wípé mi ó jáde tí mo fi sí lórí rẹ̀ ṣé wọ́n ní wàá mọ̀ fúnlẹ́sì ní ọlọ́mọdé àdáràn kí mo sọ ọlọ́mọdé àdáràn ilé tó dá olórí burúkú àfà 3 wife mọ́ bínú mo ti suspend rẹ̀ so gbọ́n lẹ́ o so ó ní òun o èmi sọ wípé òun ò kí ń ṣe mùsùlùmí láti ilẹ̀ mi ń sọ bẹ́ẹ̀ ní tí mi sọ lòun sọ mo ló lè jẹ́ mùsùlùmí láti ilẹ̀ Òṣùgbó ti fi Islam lẹ̀ ti pẹ́ abẹ́yìn yẹn wá sí tí mo sọ kàn mo ló ti fi Islam lẹ̀ ó ti fi ilẹ̀ ti pẹ́ kìí sọjọ́ tó jáde láti wá tayé pé ó tẹ̀sẹ̀ fi Islam lẹ̀ òun ló fi Islam lẹ̀ tọ́lọ́ kí wàá dídí wa lọ sí ó wá ń kọ́mẹ́ǹtì l'An-Nabawiyyah èmi rèé èmi kíní kan ẹgẹ́ ti ní ìsìn báyìí èmi kíní kan nǹkan ó sàn ṣe gbogbo ẹ̀ èmi onítàtù lára sọ lájọ wa mọ fa wàhálà àwọn tó já wọn tájẹ wà nù tájẹ mùsùlùmí gan sóyún tí mo sọ kọ́ ló ń sọ so yé bá yín tí mo sọ ni wípé yín sọ pé ò kí ń ṣe mùsùlùmí mo ní tó o bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti fi ilẹ̀ ti pẹ́ kìí ṣèṣin yìí tó ń parọ́ fún apò òṣìṣẹ́ fi ilẹ̀ òun ló ṣẹ̀ṣẹ̀ fi ilẹ̀ yín tí mò ń sọ nù so ti yọ ọba mo mọ tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń sọ ń gọ so ti yọ ọba tí má sí ẹ̀tún wá gọ̀ gan kí n lè bá àmọ́ gọ ni bí àtàwọn kan mò ń bọ̀ màá play kí ni BBC nìsín fún yín nìsín ok ó dà pé fóònù yìí mo fi screenshot ibi tán ti sọ̀rọ̀ gangan èmi máa ń wá tẹ̀rítẹ̀rí ẹ̀gbọ́n tán sọ ní ìsìn o ibo ni mínítì yẹn náà mínítì ò sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n màá gẹ́ẹ̀tì ẹ̀jẹ̀ ń play rẹ̀ pọ̀ tó fọ́nì náà o bẹ́ẹ̀ ṣe lóògùn tó tẹ́ ní gbogbo ẹ̀ tó wípé ta lọ́lọ́run sì lè dàsìkò yìí níbi ibẹ̀ ó fọ́nì o ọwọ́ ọ̀tún ni kì í sọwọ́ sí o kámẹ́rà ni mo ti ní ìmọ̀sọ́ tí n bá ti ń gbómi sẹ́nu ní lọ́ọ̀yà wọn ń pariwo wọ́n fẹ́ sọ wá lóko ní wọ́n ń tẹ̀lé wa káàkiri àwọn wo ló ń dóde yìí
ó ń pariwo lọ́yà yẹn ń pariwo ẹ wọ́n ń dúró dè wà wájú BBC News yẹn wá béèrè wípé àwọn wo ló ń dúró dè yìí ó wá ní àwọn alákatakítí ìyẹn lọ́yà wọn. ṣé lọrin tẹ́ ẹ lọ ṣèlú tiẹ̀ ni ìwọ lọ́yà àtàwọn tẹ́ ẹ jọ lọ ọbẹ̀ ṣèlú tiyín ni tó fi jẹ́ pé àwọn ọmọ onílùú ò gbọ́dọ̀ rìn mọ́ ibi tẹ́yìn bá ti gba o káwọn ó lọ yà kán yàwọ́ gbó torí pé ìfẹ́ kọjá ń bì kan àbí kí ni túmọ̀ kí ni tẹ́ fẹ́ fàyọ pẹ̀lú pé wọ́n ń tẹ̀lé wa bọ̀ o wọ́n tún ti lọ dóde wà wájú ṣé káwọn ọmọ rìn mọ́ torí pé ìfẹ́ rìn ni. So ìgbà tẹ́yìn ti ń kọjá lọ ní ìsìn báwọn àwọn ará Ìlọrin àbí àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń gbé lọrin àwọn ò gbọ́dọ̀ rìn mọ́. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ fẹ́ fi create sympathy ni káyé lè bá rí pé àwọn mùsùlùmí ẹ wo kinní kan kó lẹ́ni tí ń ṣe pẹ̀lú kéèsì ta lọ́lọ́run. Ṣebí mi lọ Ìlọrin lẹ́ẹ̀kan kó tó di pé mo padà sí Saudi gbogbo àwọn àfáà pátá Sheikh Labibu ni Sheikh òkè ó gbè mí ní gbogbo àwọn àfáà tán wà ń bẹ́ẹ̀ náà ń sọ fáwọn èèyàn wípé ẹ gbọ́dọ̀ báwọn èèyàn já o kò dẹ̀ sẹ́nibọ́dì tó ṣe nǹkan kan fẹ́ nìkankan. I was there once. Ẹ wá mo ṣe fídíò ìkan náà yìí ajàgbèjàgbára kí ni tí ń pera rẹ̀ wọ́n bà kámẹ́rà ẹnìkan jẹ́ wọ́n ṣe kinní kan ẹnìkan ó sàn sọ gbogbo ẹ̀. Ẹnìkan ń béèrè app wo ni mò ń lò tó fi ń ṣe tí mo fi mọ́ ṣe reminder yẹn ṣebí kíní tẹ̀ ń sọ ní àbí Allahumma salli ala sayyidina kíní ni kí ló kọ rẹ̀ náà tó mọ́ ṣe àtkárù gbogbo àbí tó mọ́ máa rán yàn létí àtkárù remember Allah ẹ tẹ̀ sórí kíní remember Allah ọwọ́ ọ̀tún bismillah. Mo rò pé yé sẹ́rí ta lọ́lọ́run tiẹ̀ òun ẹ rí i pé wọ́n ń jáde ta lọ́lọ́run ní kán mọ́ bóun bẹ̀bẹ̀ ó ní kán mọ́ bóun ṣe sẹ́rí gbogbo báwọn èrò ṣe ń troop out tán ń ṣe yẹn ó jọ òun lójú gan so ti yé báwọn sẹ́rí gbogbo ẹ̀ náà ló náà mọ́ gbọ́ ó jọ lójú gan yóò tó wà pé tí n bá lọ sọ wípé bóyá ìṣẹ́jọ́ yìí mọ́ rárá o ẹjájọ́ mọ́ fà á lọ o mọ́ sí ń sọ pé ó ti di hero tó bá ti wá bọ́ta yóò kàn tó mọ́ lẹ́nu belebelebelebelebelebele wò lọ́tẹ̀ bó bá bọ́ta á jáde tì ọ́ tó bá sọ tí ò dá ń pẹ́ ẹ̀sìn á jáde tì ọ́ tó ti yọ wá ó wà mọ́ bá kéèsì ìbanilókọjẹ́ tó ṣe ọmọ bá lọ. So òun ti fíìlì wípé òun ti di kinní báyìí o òun ti di superstar òun gbọ́dọ̀ gọ́rọ̀ òun pẹ̀lú kó wọ́n sọ wípé ká má bínú o ẹja ya mọ́ fa lọ ní o ká mọ́ fa wàhálà lọ ní o ní tó ń fẹ́ ṣe ń tiẹ̀ nu ó ti di kíni o ó ti di superstar lójú ara tiẹ̀. So ẹ̀gbọ́n rẹ̀ tó bọ́ ta tó ní ẹ àbúrò mi kò ní wọ́n ní kò ń bẹ̀bẹ̀ mo rí wọ́n sẹ́ǹdì ẹ̀ síbi àbúrò mi ò ní kò sọ pé òun bẹ̀bẹ̀ o ẹgẹ́ tí ń sìn báyìí kò bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ta lọ́lọ́run pé mọ̀mọ́ wa tó bọ́ ta ara ọmọ ló ta wọ́n ó bẹ̀bẹ̀ o kò bẹ̀bẹ̀ o ṣé ibi tó wà sẹ́mi àti ẹ̀lájọ wà ń bẹ̀ síbò nìkan náà ló dá wà ń bẹ̀ ẹ kó mọ̀ jẹ́ wá rẹ lọ. Mo tún wá ń sọ fún yín náà o wípé ó lè jáde lọ́la o ó lè jáde lọ́tùnla o kìí ṣe wípé tó máa bọ́ta tó máa ń ṣe síbẹ̀ sọ pé ẹ̀yin mùsùlùmí ojú kan kò tí mùsùlùmí ṣé sọ di fún yín ojú kan kò tí kíni ojú kan kò tí mùsùlùmí torí pé n tó ṣe náà ìtàn lè gba béèlì rẹ̀ ni àwọn lọ́ọ̀yà sọnù rẹ̀ ni ò jẹ́ tí rí béèlì rẹ̀ gbà àwọn lọ́lọ́run ágíùn tí ò yẹ kán ágíùn ní court so ti yé báwọn wọ́n lè gba béèlì rẹ̀ náà àwọn yẹn náà lọ́wọ́ ágíùn tí ò yẹ kán ágíùn ní court torí pé Ọlọ́run sì fẹ́ fìyà jẹun náà òun ló jẹ́ kó mọ̀ pẹ́ ilé sọ pé dìdí kí anybody sàn adájọ́ kú fún ni sàn adájọ́ kú fún ni tómi sọ pé só pààyàn níwọ̀n adájọ́ kú fún náà so ti yé wọn adájọ́ kú fún so ó lè ṣe kí ni o ó lè jáde anytime wọ́n lè gba béèlì ẹ̀ kì wá ìyẹn wá sọ wípé àwọn mùsùlùmí yẹn ṣèmọ́ sọ pé kò ní jáde ni ṣèmọ́ sọ pé kò ní ṣe kinní kan ni torí wípé irú àwọn èyí tó pẹ̀rẹ̀ lájìjàgbara òun máa jáde lásìkò yẹn wípé a ti sọ wípé àgbàtà lọ́lọ́run jáde a sì gbà jáde in tó wulẹ̀ ṣe náà in tó lè fi béèlì ẹ̀ ni àwọn lọ́ọ̀yà rẹ̀ torí pé Ọlọ́run fẹ́ fi Ọlọ́run fẹ́ fi ìyà jẹ ó jẹ́ káwọn yún náà kí wọ́n mọ̀ ṣàkóbá fún sí mo rò wó ti yé
ọwọ́ ọ̀tún ni o. So kìí ṣe pé tó máa wá gba bẹ́ẹ̀lì rẹ̀ kẹ́ wá rò wípé bóyá a fail o ṣé mo tá fi mọ̀ pé a fail. Èèyàn tó ti fẹ́ lo dédé oṣù kan ń bẹ̀ báyìí, dédé kí ni o, dédé oṣù kan, àní ó kù 5 days tí ó fi pé oṣù kan tó ti wà nù prison. Tó máa wá gba bẹ́ẹ̀lì ẹ̀ lọ́la káwọn kan wá mọ bọ́ta ṣe àwọn mùsùlùmí àti borí orí kílẹ̀ bọ̀ ẹ̀ borí case continue ni. So ògo Ìlọrin ni àbáwọn lọ́ọ̀yà gbogbo àwọn lọ́ọ̀yà tán wà lọ́rin tán ń ṣẹjọ́ tán ṣe gbogbo ẹ̀ ní o, kò sẹ́ni kankan tó fẹ́ẹ̀lì nù wọn fẹ́ẹ̀lì. Even kó jẹ́ wípé yùn lásán ni àwọn tí ń bá ṣẹjọ́ ò fẹ́ẹ̀lì, wọn fẹ́ẹ̀lì. Ṣé ẹ máa dúró dandan tí ò bá tún ti sọ́n pẹ̀ ẹ̀sìn ni tọ́lọ̀ ò bá gbé pamọ́ lájọ tó ti gbé pamọ́. Ṣé ẹ máa dúró bàjẹ́ tí ò bá tún ti ṣe tọ́lọ̀ ò bá ṣe kí ni o, tọ́lọ̀ ò bá gbé pamọ́. A fẹ́ẹ̀lì o. Torí tó bá di táìmù yẹn, torí àwọn kan ọmọ ń pè mí pé ẹ gbọ́ ta lọ lọ́wọ́ sọ pé wọ́n fẹ́ fi ilẹ̀ mọ́ ní bélébù offense ni o, ẹ mọ̀ ṣe mistake o. Bélébù offense ni, wọ́n lè fi ilẹ̀ lọ́la, wọ́n lè fi ilẹ̀ lọ́tùnla, wọ́n lè gba béèlì rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ fìyà jẹ òun ni ògbọ́n àwọn lọ́ọ̀yà rẹ̀ hùn. Àwọn rò wípé bóyá àwọn lọ́ọ̀yà tó wà ní Ìlọrin bóyá àwọn tó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ni. Kalla alf kalla, mo sáwọn tó ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Sọ́ọ̀rì báwọn lọ́ọ̀yà yẹn ṣe ń sáǹdì, o gbọ́ wọn ṣe ń sáǹdì, o gbóhùn ẹnu wọn, o rí pé wọ́n kàwé débẹ̀ ni, kì í ṣe pé wọ́n fi ọ̀nà wọn láti di lọ́ọ̀yà, kì í dẹ́ ṣe pé wọ́n jogún sàfítíkẹ́ẹ̀tì bàbá wọn tó ṣe lọ́ọ̀yà rí. Wọ́n mọṣẹ́ wọn sẹ́ǹtì wọn. So ti yé wa, wọ́n ṣe kí ni o, wọ́n mọṣẹ́ wọn. Wọ́n tó bá ti ń bú mi ó rí pé mo kàn suspend yín ni, bẹ́ẹ̀ ni bí n sì mọ̀ sí ni mi ò ní bú yín padà ń tèmi. So ti yé, so wọ́n lè bẹ́ẹ̀lì out ẹ mọ̀ ṣe mistake pé bóyá tán bá wá torí wọ́n pariwo níjọ́ tán bá rí bẹ́ẹ̀lì. Ẹ ti fail already láti ìjọ yìí, àló ti fẹ́ di oṣù kan báyìí. Ẹ ti fail already láti ìjọ ó gba àwọn lọ́ọ̀yà kíní kan ń bọ̀ àwọn dà the same ajìjàgbara tó bọ́ta owó èyí kí ló rí ṣe the same, kí ló rí ṣe the same, kò lè rí ìkẹ́kẹ́ sí i. Tá ń pe òfin wà Nàìjíríà kí sí tẹ́lẹ̀ fọ́ọ́rọ́ sẹ́yìn. So gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo gan níta pé bóyá wọn filẹ̀ so pààyàn tó ṣe àwọn lọ́ọ̀yà rẹ̀ gan náà ń kóbá tán ti fi filẹ̀ torí tí ò yẹ kán mọ argue òun ni wọ́n argue. Ká pé wọ́n bá ti gbé bẹ́ẹ̀lì kíní rẹ̀ wọlé tipẹ́tipẹ́ ni ó ti ṣe kán ti grant ẹ̀ ní bẹ́ẹ̀lì. So ti yé bá ó ṣeéṣe kán ti grant ẹ̀ ní kínú kán ti grant ẹ̀ ní bẹ́ẹ̀lì tipẹ́tipẹ́. Ṣùgbọ́n wọn ṣe yún sẹ́rí nǹkan táwọn fẹ́ ṣe tán fi ń ṣe wọ́júwọ́jì wọ́n á yìí tán fi ṣe gbogbo tẹ́lẹ̀ tán ṣe wọn àtàwọn àjìjàgbara wọn wọ́n fẹ́ fi kíní yẹn kaskọ́ọ̀sì pẹ̀lú mùsùlùmí ni pé ṣe bá sọ fún yín wípé ilé ẹjọ́ tẹ́ ẹ gbé lọ yẹn o àníwọ̀n tó dájọ́ yẹn sẹ́ kangaroo court ni wọ́n ti wá sọ fún wọn lónìí wípé ilé ẹjọ́ yìí ó lè gbé ẹjọ́ ta lọ́lọ́run pé ilé ẹjọ́ yìí ó lè gbẹ́jọ́ sẹ́ni táwọn lè fẹ́ ṣe tán fi kó bá ta lọ́lọ́run débi ni wípé wọ́n fẹ́ show wọ́n fẹ́ proof wípé àní kangaroo court níṣẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́ ìyẹn ni wọ́n wá lọ ń fà wọ́n lọ fa bóun náà ṣe yọ ẹ bá wa tẹ like love and share ẹ bá share program wọ́n fa bóun náà ṣe gba béèlì ẹ̀ wọ́n lọ sáǹpọ̀ nílọrin gaskiya àwọn sánù ìfà àwọn míì tẹ́mi mọ̀ gan tí wọ́n ṣe sánù gan àwọn barrister us mọ̀ mu barrister Yaradua barrister Bayero àtàwọn gbogbo àwọn lọ́ọ̀yà yẹn ń fẹ́ rántí lọ́ọ̀yà yìí o wọ́n sábà ń sọ̀rọ̀ dáadáa nípa kéèsì ta lọ́lọ́ wọ́n dẹ̀ sáǹdì gan kí ló kọ pírẹsidẹ́ǹtì sẹ́ran àbí kí ni àbí Saddam ó dà pé Saddam àbí kí ló kọ lọ́ọ̀yà yẹn wọ́n sáǹdì gan so àwọn èèyàn wà náà tó bá gbọ́rọ̀ ẹnu lọ́ọ̀yà tí mo sọ yìí gan àmọ́ wípé so tán pé ń Saddam yẹn so àmọ́ ọkàn rẹ̀ ó sì balẹ̀ wípé no àwọn èèyàn rẹ̀ mo rò bó ti yé ọkàn rẹ̀ ó balẹ̀ wípé kí ni wípé àwọn èèyàn rẹ̀ yes Saddam náà ni ọkọ̀ ọmọ fẹ́ rántí
ọkàn rí ó balẹ̀ kéwòn tó wá sàn àwọn tó yẹ pé wọ́n tún dá níwà wọ́n ẹsẹ̀ tí mọ́ jíjẹ̀ bí òdodo nákàfẹ́ ògbó kó dodo rinlẹ̀ ẹ gbọ́rọ̀ wọn náà ẹ gbá àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn lọ gbọ́rọ̀ lẹ́nu barista Sọ̀dámù yẹn lọ gbọ́rọ̀ lẹ́nu barista US mọ̀ àtàwọn tó kù wọn wàá mọ̀ pé no àwọn lè mọ nǹkan tí wọ́n ń ṣe wo mọ̀ ó lọ́ọ̀yà kan báyìí tí mo fẹ́ rántí ìrántí ó kọ wọn slender báyìí ìrántí ó kọ lọ́ọ̀yà yẹn wọn náà sábà mọ́ sọ̀rọ̀ so wàá mọ̀ wípé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe so wàá mọ̀ wípé kìí sáwọn lọ́ọ̀yà irú àwọn lọ́ọ̀yà tá à ń sọ yìí níbi tí wọ́n ti báṣẹ́ dé níbi tí wọ́n ti báṣẹ́ dé wọn lè mọ̀ wá ń di kangaroo case mo rò bóyá ibi táwọn yẹn ti bá iṣẹ́ dé wọn lè mọ̀ wà nídìí kangaroo case kìí ṣerú àwọn lọ́ọ̀yà àwọn ta lọ́lọ́run tẹ́ pé tẹ́ bá ń wẹnu rẹ̀ báyìí gan ẹ̀ wò pé ṣé lẹ́yìn iṣẹ́ lọ́ọ̀yà so tó ń tàbí aporó ìpàjẹ́bù ni ké ẹmọ ọ̀tọ̀ ní pé èèyàn fẹ́ búyàn ọ̀tọ̀ ní bóyá ká fẹ́ sáwàdà torí pé ṣẹ́rá àwọn kan wà wọ́n wọ súùtù tẹ́ ẹ bá rí wọn wọ́n jọ lọ́ọ̀yà irú ẹ̀ làwọn bíi barista Sọ̀dámù kankan tẹ́ bá ti rí wọn kẹ́tì mọ̀ pé àwọn tó yẹ pé kíní ìwà ń bẹ̀ ni àwọn kan wà even tó bá wọ súùtù tó bá ń kó ti ìdájọ́ gan lẹ́nu ẹ̀ pé rárá ó dà pọ́n kàn mí lé bí kan ni kì í ṣe lọ́ọ̀yà torí pé wọ́n níwà professional àwọn ọ̀rọ̀ tí ó mọ jáde lẹ́nu wọn kò níwà professional mo rò bó ti yé kò níwà professional yes ẹ ṣeun wọn ní barista Sọ̀dámù yẹn ní ìsìn lecturer ní wọn ní Ìlọrin ṣe tó ń lecture àtẹ̀yí tó sì wà ní under àwọn kan tẹ́ pé wọ́n kàn wò pé bóyá òun ní kẹ́ni kó lọ jókòó kó náà kó lọ represent èmi ò dákọ̀ ẹni kankan o ṣùgbọ́n tẹ́ bá ra àwọn lọ́ọ̀yà tí orí wọn pé torí wọn straight torí wọn tòrò bí omi ìdájí ẹ mọ̀ àtàwọn lọ́ọ̀yà ẹ lọ wo barista tí mo sọ yẹn kì í ṣe pa mọ́ra abẹ́ni tí o lẹ́yìn ìgbà tí mo lọ lọ́rin wọ́n kí mi adẹ́jọ́ but ẹ wo lọ́ọ̀yà ẹ̀ wọ́n tún wá alápọ̀nlé ẹ̀dá fún ni wọ́n gaskiya ẹ wá máa wo nǹkan o kí lẹ́ni yìí ń sọ náà ìmọ̀tẹ́ni yìí ń sọ mo ti ń ṣe 419 ẹ jẹ́ ń suspend ẹ̀ ẹgẹ́ ti ní ṣe báyìí ẹ máa wo nǹkan o ẹ máa wo lọ́ọ̀yà yẹn o ọ̀rọ̀ lọ́ọ̀yà nǹkan la fẹ́ sọ ṣùgbọ́n ẹ yí nǹkan sọ̀rọ̀ wọn díẹ̀ gbàtà lọ sí kìí pé bóyá àmọ́ra o àbí anything o ẹgẹ́ ti ń sìn báyìí so gbogbo àtà lọ lọrin mo rí wọn kí wa wọn sí wọn dẹ̀ dàgàn wọn sì sí dáadáa sí wa gan ṣùgbọ́n tó bá wo lọ́ọ̀yà yẹn tán máa ń sọ̀rọ̀ wàá ti rí pa láwọ̀kọ́ wọ́n ní nǹkan níbí gan tó bá sì tún study wọ́n rí pọ́n tó mọ kéwú wọ́n ti ṣe káfíìrì mùsùlùmí tó dáńtọ́ tún ni wọ́n ó ti mọ orun tó lè jáde lẹ́nu wọn wọ́n ètò wá ṣe gànràngànràn wọ́n ẹsẹ̀ tí ó mọ rìn lọ táwọn yóò mọ gbé kámẹ́rà tẹ̀lé tí ó wà kówé lọ́wọ́ bí ìgbà tó ṣe pé tó bá ti kó nǹkan ọ̀tún ó tún fẹ́ lọ gbàjọ́ níjẹ̀bú Òde rárá ó ti mọ̀ pé ẹni yìí tó bá ti kó nǹkan ọ̀tún bóyá kàn fẹ́ lọ rest kó tún study bó ní kéèsì ṣe ń lọ bó ní nǹkan o ó yàtọ̀ sá àwọn èèyàn lè mọ̀ ọ̀dà sáà ní tí mò ń sọ ẹ̀yẹn kan study tí mo sọ yẹn tẹ́ bá tún ti rí fídíò wọn mí ẹ̀yẹn wò ó mọ̀ pé ẹni yìí o lọ́ọ̀yà gidi ni àti láti ẹ pé bí ṣe ń rojọ́ ní òmò jẹun ṣe pé ṣé eléyìí ń jorógbó ni ọmọjọ́ òní ọ̀tọ̀ ń jẹ orógbó ọmọjọ́ òní ọ̀tọ̀ ń jẹ obì so ó yàtọ̀ síra wọn gan mo rò pé ó yé so àwọn lọ́ọ̀yà tó mọṣẹ́ ẹ mọ̀ wọ́n tẹ́ bá rí wọn tí wọ́n sáyẹ̀ sí mo bá sọ̀rọ̀ ẹni yìí ó mọṣẹ́ ẹ̀gẹ́ ti ní ìsìn báyìí so ó mọ̀ báwọn èèyàn mọṣẹ́ àti lọ́ọ̀yà tó kàn mọ́ jẹnu àwọn alákatakítí ni àwọn àtàwọn tó parí tẹ́ ẹ̀ bá lo earpiece gan lè mọ́ gbọ́rọ̀ rẹ̀ yìí but kò lè mọ́ rí bẹ́ẹ̀ nígbà tó bá associate ara rẹ̀ máwọn tó ṣe wípé Ọlọ́run àlàkà kí wá ló fẹ́ kù fún ọ wàláì ìlú mi Ìbàdàn inú mi dùn ṣùgbọ́n Ìlọrin Ìgẹ̀bú láìkì Ìlọrin pọ̀ mò ń bọ̀ ó níbi tí mò ń lọ ń bẹ̀ o ẹ mọ̀ ayọ̀ káwọn eléyìí àwọn eléyìí fẹ́ dàbí star tí wọ́n ń gbé kámẹ́rà tẹ̀lé fóònù náà fi ń rìkọ́dù rẹ̀ o fóònù ni o gbogbo wọn tí wọ́n tún dùn
ẹgẹ́ ti ní tí wọ́n wàhálà bẹ láyé yìí o ìgbà tán fi fóònù rìkọ́dù rẹ̀ tó ń ṣe bá tá bá wá gbé àwọn kámẹ́rà ńláńláńlá tá bá wá gbé sí wájú nǹkan bóòlù bá ṣe wá ṣe ẹ̀wọ̀n wọ́n wà máa rìn bígbà téèyàn ní confidence tẹ́ ò gbé tán bá aláìsẹ́rí àwọn tí ń sọ mí gan lọ́ọ̀ ni ó sànù mo mọ̀ pé pọ̀ o ṣùgbọ́n ẹja jọ mọ́ bàbọ̀ o ẹjọ mo bọ̀ o ẹnìkan mẹ́sẹ̀jì sí mi wọ́n ń bá wọn lọ́ọ̀yà ń bẹ̀bẹ̀ èmi ò dákọ̀ lọ́ọ̀yà kankan tèmi ìwà tí ì dákọ̀ èèyàn tí mo dákọ̀ èèyàn ni ìgbà tí ì dákọ̀ èèyàn so ti yé wa ì dákọ̀ èèyàn so ṣùgbọ́n tí mò ń sọ ni wípé tẹ bá ra àwọn lọ́ọ̀yà gidi ẹ mọ̀ wọn ẹgẹ́ ti ní sìn báyìí ṣé tó pe mùsùlùmí alákatakítí ṣe rò pé ẹ ń tẹ́ kémi ò fojú rẹ̀ wò ni ẹ tó pe mùsùlùmí ní alákatakítí kìí sókọgí ló pe mùsùlùmí ẹgẹ́ ti ní sìn báyìí kìí sókọgí ló pe mùsùlùmí àbáwọn lọ́ọ̀yà míì tó ṣe wípé tẹ́ bá rí wọn gẹ́rò pé ṣé aláwọ̀ lọ́ọ̀yà náà tẹ́ bá wò wọ́n àwọn tó associate mọ́ ẹ ti mọ ọdún tí ń bẹ lọ́wọ́ wọn a ní mi tẹ́ bá wo ọjọ́ orí rẹ̀ gẹ́gẹ́ pé ìwọ́n ṣe á dàbí arúgbó báyìí kí ló fà ó ti wẹ́sẹ́wẹ́sẹ́ ó ti wẹ ìyálàyà ọ̀sẹ̀ bóyá kó lè wà mọ́ wíìn ní kéèsì ní aláwọ̀ àlàmù kò sí wíìnì náà ó kọjọ́ 5 títa lọ́lọ́ ó lónìí tí ó fi lóṣù kan oṣù kan nú gbèsè ayé yàn nú ẹ̀wọ̀n só wá jẹ́ nǹkan rí hírò àwọn oníṣẹ̀ṣe ọlọ́sàánú òbọ̀ ẹ àwọn lọ́ọ̀yà àdúgbò tẹ̀sán mọ́ sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn ò rí lọ́ọ̀yà rí o tẹ́yìn ò bá rí lọ́ọ̀yà rí ẹ lè mọ́ láìkì lọ́ọ̀yà pé síbà àwọn lọ́ọ̀yà ṣe mọ́ rí rè ọlọ́run yìí kí n ti rí àwọn lọ́ọ̀yà mi rí mò ń bọ̀ sẹ́rí tó ké mi ń bẹ̀ ẹjà àwọn lọ́ọ̀yà gangan kọ̀ọ̀rọ̀ kan lọ bẹ́ẹ̀ gbé mi dákọ̀ àwọn lọ́ọ̀yà tó ráwọn lọ́ọ̀yà èmi ò lẹ́lẹ́ ti ṣe pẹ̀lú wọn ẹni yìí ni omi sì bọ́ lójú mi pẹ̀lẹ́ rì ẹ ọ̀rọ̀ àmọ́ rẹ́ rí o ẹ bá wa share program like love and share mọ táwọn lọ́ọ̀yà ẹ ṣe kó mọ sọ pé àwọn alákatakítí wọ́n láwọn tá a ní ó sì kó ní àwọn mùsùlùmí ó láwọn alákatakítí àwọn mùsùlùmí Ìlọrin ìpínlẹ̀ alákatakítí èmi mọ̀ láìkì Ìlọrin gan èwo bọ̀ ò bọ́ ẹ mọ̀ gbọ́ ò ẹ jẹ́ kí n play gbẹ̀rọ BBC ni. A ò mọ ìpinnu wọn ṣùgbọ́n a rí pé àwọn agbófinró àwọn ọ̀dọ́ ló dúró ní òkèèrè. ẹ máa gbọ́ ọ. Àwọn ọ̀dọ́ ló dúró ní òkèèrè yẹn. A ò mọ ìpinnu. Ó ní àwọn ọ̀dọ́ ló dúró lókè rere yẹn ṣùgbọ́n a ò mọ ìpinnu wọn ẹ máa gbọ́ bọ̀. Ṣùgbọ́n a rí pé àwọn agbófinró wọ́n ti wà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe láti dáàbò bò wọ́n láti rí wípé kò sí ààbò kankan fún wọn. Láì sí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ló dúró lókèèrè tí wọ́n fẹ́ yàgò. ẹ máa gbọ́ o ó ní àwọn ọ̀dọ́ ló dúró lókèèrè yìí sẹ́rẹ̀ ìtẹ́mọ́ sí ní skinny yìí àwa náà lè ṣe. ilé ìlẹ́nìkan láyé you have made today another person will make tomorrow ẹ o àwọn motivational speaker rẹ o ó ní àwọn ọ̀dọ́ wọ́n wà lókèrèrè a ò mọ ìpinnu wọn ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọ́n ti dáàbò bo àwọn oníṣẹ̀ṣe ẹgẹ́ ti ní sí báyìí wọ́n ti dáàbò bo àwọn oníṣẹ̀ṣe fún di eléyìí o torí wípé kí ni o bí bẹ́ẹ̀ kọ́ mo ń bọ̀ mo fẹ́ kẹ́ tún bẹ̀rẹ̀ gbọ́ padà again. Àwọn oníṣẹ̀ṣe láti dáàbò bò wọ́n láti rí wípé kò sí ààbò kankan fún wọn. Láì sí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ló dúró lókè. ó ní láì ṣe wípé àwọn ọlọ́pàá dúró tì wọ́n láti dáàbò bò wọ́n láì ṣe bẹ́ẹ̀
ó ní wọ́n fẹ́ yàbò wọn síbò sọ wípé ò mọ̀ pinnu wọn why tó tún wá sọ wípé wọ́n fẹ́ yàbò wọn báwo náà ṣe fẹ́ yàbò wọn mo bọ̀ kí n tó lọ bẹ̀ ilé sọ pé you don't even know that this man so called Al-Olun is more popular than you wo jẹ́ kí n sọ kinní kan fún ọ tó fẹ́ gbọ́ mi èmi ó popular o kò popular o I don't want even want to be a popular man or anything in my own life I don't like it yóò tí mo lọ ní tí mo gba àwọn èèyàn kí mi ojú ń tì mí I don't even want it ṣé popularity tí mo délé tán mọ́ ṣe kí mi tó báyìí pẹ̀lú wàhálà oúnjẹ mẹ́ta ẹwà ń bí oúnjẹ mẹ́ta mo délé bá ara ń ro mí ni èmi ìwà kéèyàn wulẹ̀ popular èmi mi gbàbí kankan like popularity tó bá wá jẹ́ wípé ta lọ́lọ́run in tí wọ́n pè ní popularity nítọ̀dọ̀ tiẹ̀ ò níyùn abẹ́lọ́run rú ẹ̀ fún wọn náà kí wọn náà popular bí àwọn àṣàwárọ̀ àwọn ará Ìlọrin kí wọn náà popular kó wá lọ lò bí oṣù kan kó lọ lò nínú gbàgà ó lè popular dáadáa ẹ̀yin èèyàn yìí ṣe rí serious o ẹ̀yin ni popularity jọ lójú kí tèmi àti popular àti ò popular ìwọ ló fẹ́ popular so mọ̀ pé ìtajọ́ ń lénú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ fẹ́ káyé ó mọ̀ èmi ò fẹ́ káyé ó mèmí the only thing tí mo fẹ́ ni pé àníṣe kí n sáà rí pé mo rí Ọlọ́run ọba mi sìn tí ń fi rí ọ̀nà rẹ̀ èmi ò wá popularity ó rí pé mi ṣe program lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́ ó rí pé kódà mo ti sọ̀rọ̀ kóòtù gan ti pẹ́ so ti yé wa ó rí pé mo ti sọ ti pẹ́ so èlémi sọ pé à ń promote ta lọ́lọ́ ni ànírú tó ṣẹlẹ̀ sí wọn pẹ̀lú ibi tó wà ọlọ́ọ̀jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn náà ká lè bá promote wọn náà tó bá wá lè sàmí o a jẹ́ wípé ọ̀tá ta lọ́lọ́ gangan ni wọn náà so ẹ̀yin news yìí ní ìsìn báyìí ó ń fi ẹ̀sùn ká àwọn èèyàn olóòmèrò ọkàn wọn ó ní ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti wà pẹ̀lú wọn torí wípé kí àwọn ọ̀dọ́ yìí kí wọ́n bá yàbò wọn báwo irú àwọn news ìwò nìyẹn irú àwọn news irú àwọn ọ̀rọ̀ wo nìyẹn kí wọ́n bá yàbò wọn báwo yàbò wọn fún kíni yàbò wọn fún kíni kí wọ́n fẹ́ yàbò wọn fún yàbò wọn fún kíni ẹ wá mọ́ fáwọn èèyàn ní fake information nípa nǹkan tó bá ń ṣẹlẹ̀ ibi tán lọ lónìí ní ìsìn báyìí síta lọ́lọ́run ti kúrò ń bẹ̀ ni kò tí kúrò náà wọ́n tó ti bá sún gbẹ́jọ́ rẹ̀ yóò tọ́ padà lọ ẹsẹ̀ tó yẹ kẹ́ ẹsẹ̀ ọkọ̀ gba béèlì ẹ̀ náà òun tiẹ̀ lójú tiẹ̀ òun fẹ́ popular ó fẹ́ ká sẹ́rí tẹ̀yìn èèyàn ò mọ̀ pẹ̀lú inú ayé yìí but kò lè yé yín jù báyẹn lọ because you people are not Muslims you are after life you are after ó mi náà ń gbọ́n bí o ó mi náà ń gbọ́n bí o ó mi náà ń gbọ́n bí o that is what you are all after we are not after that we as Muslims we are after our hereafter the akhirah ẹ̀yin fẹ́ káwọn èèyàn mọ̀ yín bíbùn kó ṣe wípé kẹ́ ẹ mọ̀ lò kọ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ mọ̀ ní ìtumọ̀ kankan lọ́dọ̀ Ọlọ́run intẹ́yìn wà after nìyẹn nínú tí ń fi ń dùn pé ó ń popular ni o ó ń ṣe kinní kan ni o kódà lómi yóò lè fẹ́ mọ́ sun ẹkún pé irun tó sì ṣẹlẹ̀ sí Talon kó jẹ́ pé òun ló ṣẹlẹ̀ sí kọ́mọ dákọ̀ òun ní orí Aláròyé kọ́mọ dákọ̀ òun ní BBC news gbé òun say is that a good life ó lè jẹ́ good life sẹ́yìn o wọ́n jí sọ kinní kan fún ọ so ráwọn tí wọ́n ti wá nítumọ̀ nú ayé tọ́lọ́n ti sànú nínú ayé tán ti lówó tí wọ́n lọ́rọ̀ tán ti ní tán fẹ́ fi gbèsè ayé wọn ṣe wọn ò lè máa bẹ lọ́rùn láìfù bá ń gan já kọ́kọ́ fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ gan já kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ àwọn tó ṣe wípé wọ́n ti lówó wọ́n ti lọ́rọ̀ wọ́n ti ní tán fẹ́ fi gbèsè ayé wọn ṣe gan wọn ò lè máa tọrọ láìfù tẹ̀yìn lérò torí wípé olówó ò ní fẹ́ wà nírú àdánwò bá wọn so ọmọrú tí ó ti ṣẹlẹ̀ sí kápọ́lówó kan ní bá ń bẹ láhàámọ́ ṣùgbọ́n yìí láìfù yín ò wulẹ̀ nítumọ̀ láìfù yín ò nítumọ̀
lọ bí bàbá àgbàlagbà tó wà pẹ̀lú ta lọ́lọ́run ìwọ bí wọ́n pé kí ni wá sí máìdì wọn kí ni wá sí máìdì wọn olórin ààrẹ àná òun náà lọ sẹ́wọ̀n rí kinní kan nǹkan kan ààrẹ àná ni ó mọ dákọ ó ṣe dákọ gba àwọn tó ti lọ sẹ́wọ̀n rí báwọn. So tán máa ń sọ̀rọ̀ oníjàgídíjà gangan ẹ̀yin èèyàn yìí ló yẹ kó jẹ́ ẹ̀yin ni gbogbo wọn àtàkì ẹnìkan bì kan ẹ̀yin tá a mọ́ bá ń bẹ́nu. So ẹ̀yin jàmáà torí tọlọ́run kò sí tó ń jẹ́ pé wọ́n fẹ́ àtàkì ẹnìkankan àtàkì báwo wọ́n mú kó lọ wọ́n wá ń sọ sẹ́yìn tẹ́ ẹ lé kámẹ́rà bí tẹ́ ẹ ti ń rojọ́ ọyún lẹ́ẹ̀ lé kámẹ́rà bọ́n ṣe ń ju ọkọ̀ mọ́ yín abẹ́ẹ̀rí ibi tí Sheikh Labeeb ti ń pẹ̀tù sáwọn èèyàn wípé no ẹ gbọ́dọ̀ fa nǹkan kan bí kì í ṣe pé wọ́n fẹ́ fa wàhálà gan ṣùgbọ́n torí wípé kí ni o wọ́n sọ pé kógun tó kó lù bí kámẹ́rà tí wọ́n sọ ọ̀rọ̀ ní wọ́n ṣàníyàn àti pé ọ̀rọ̀ ní mọ́ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ ẹ bá wa share program nítorí tọ́lọ̀ like love and share. So irọ́ tó jìnnà sóòótọ́ ni pé ẹgbà ta ẹ̀yin tí pátì rẹ̀ mọ́ create tẹ́ bá ti lọ sí kóòtù ṣe wá rò pé yùn yóò wà ní kádájọ́ wá sọ pé pẹ̀lú tẹ́ wá sọ yìí o ṣe sọ pé olórí ibú ni ọ ní life kódà ńlẹ́ o ìyẹn ò sọ wípé kán gbẹ̀bí fálárì àbí kán gbé ààrẹ fẹ́lẹ́ bì lẹ́ẹ̀fì rí pé lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan tẹ́ ẹ mọ́ ṣe òun náà ni wípé tí ò ṣẹlẹ̀ lẹ́ẹ̀mọ́ sọ ẹ̀yẹ sọ tó ṣẹlẹ̀ wò tí ò bá ní yàwọn èèyàn in tó dé tán fi gbé ta lọ́lọ́run rèé o kìí ṣe tí gbogbo yín ń pariwo yìí déndé eléyìí tó láà make owó náà online torí ta lọ́lọ́run ìjọ́ tí wọ́n ti ń lo Facebook wá sọ yé tán fún wọ o sọ yé tán fún wọ ẹnìkan náà sọ wọ́n ní I was there live and direct this morning sọ bí tán ti ń jùkò kó wá ẹ̀yin tẹ́ ẹ lè rìkọ́ọ̀dù gbogbo tẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ sì lè rìkọ́ọ̀dù bọ́n ṣe ń jùkò mẹ́nìkan láì ṣe pé ẹnì fóònù lọ́wọ́ àwọn tálẹ̀ ń tàn ṣùgbọ́n public sympathy ó jẹ́ yín lógún ìyẹn kọ́ ló jà wá lógún ìdájọ́ òdodo òun ló jẹ́ kí ni o òun ló jà wá lógún tó bá mọ́ ìdájọ́ òdodo ló jà wá lógún. So ẹ mọ̀ jẹ́ kán fáwọn èèyàn ní information dandan ẹ mọ̀ jẹ́ kán fáwọn èèyàn ló fo kò sẹ́nì kankan tó jù kò mẹ́nì kankan kò síbi tí wàhálà kankan tó ti ṣẹlẹ̀ tá lọ́lọ́run sì wà níbi tó wà yóò tàn padà wá ṣé wáyé tó bá wá padà wá kò sí tó sọ wípé wọn lè gba béèlì ẹ̀ nǹkan tó ṣe bailable offence ni ó ní ẹni yìí sọ wípé they attacked one brother and his family in Iseyin yesterday all in the name of oro gbogbo àná la máa ń gbọ́ abẹ́ sọ̀rọ̀ obìnrin ò gbọ́dọ̀ bọ́ta wáyé tèmi ò lè bọ́ta torí pé ẹ̀yin fẹ́ sọ̀rọ̀ wáyé tí àwọn tèmi ò lè bọ́ta afẹ́sẹ̀ kínní kan o káwọn èèyàn ó ṣèṣèdè ìbúlẹ̀ tí ń rí bẹ́ẹ̀ nìkan sọ pé àwọn fẹ́ kí jímọ̀ kan pa gbogbo títí rẹ̀ ẹ̀sìn sọ pé o jẹ́ káwọn èèyàn jẹ́ kí wọ́n jáde náà kí n tiẹ̀ mo rò kóyé so ẹ̀sìn tọ́dọ̀ ti wá kò ní ìdí ká parọ́ káyé tó mọ̀ òdodo so wọ́n wá lè gba béèlì rẹ̀ kò sọ wípé bóyá torí wọ́n bọ́ta tán bá sì ti bọ́ta àwa náà tún dúró déyìn ẹ̀já àjọkàn jẹ́ pé èmi ò ní táìmù tó pọ̀ kápẹ́rù àná ní ìsìn báyìí lé ní táìmù báyìí mo ń bísí gan kí n tó katira kí n tó ṣe nǹkan míì kí n tó káwọn èèyàn ní kíláàsì so ẹnìkan sọ wípé why are they chasing them for what ló yẹ kẹ́ ló ń gbà yẹn what are they chasing them for ẹ bá wa mú fídíò bí tí wọ́n ti ń lé wọn táwọn náà ń sáré tẹ wá rí mùsùlùmí tó náà ń sáré tẹ̀lé wọn ẹ ṣó wa ní fídíò kìí sọ̀rọ̀ ẹnu pé bóyá láyé social media yìí ti kọjá mo gbọ́ ni then tó bá ti gbọ́ ajẹ́ wípé ọpọlọ rẹ ò ṣe tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí èèyàn tí ò lè ṣèwádìí tó gbọ́ why are they chasing them what are they chasing them for ẹ bá wa mú bá àfà kan ṣe ń sáré tẹ̀lé oníṣẹ̀ṣe kan tí láwà ní ẹ̀ wá ń ṣe gbìrìgbìrì lẹ́yìn rẹ̀ tó ń ṣẹ̀ṣe yẹn náà wá ń sáré tílẹ̀kẹ̀ rẹ̀ wá ń ṣe gùn ẹ fi hàn wá. ẹ sọ pé jẹ́ kí ìyàwó rí ó bọ́ síta nínú òrò ó pé kí ni ń jóró èmi ò ráyà ti takọ anybody bọ̀ kí ni ń jóró wọ́n léèyàn ní ń bẹ lábí òrò tó rò fi ń ké àbọ̀ ọ̀gbọ́ wo ọwọ́ ọ̀tún ni o kì í sanwó sí o èèyàn ní ń bẹ lábí òrò tó rò fi ń ké
ìkan tó lọ gbégún jò ní gbogbo yín náà lẹ́rí ó bá gbégún wọn bá sọná ségun sẹ́rí bára bàbá ń ṣe bó wàláyé tàlọ́ ìsúnmọ́ bìlà ẹ̀ta rẹ̀ bóun tó bá tó tẹ́lẹ̀mí bá gbà tú bí iná ṣe mú yóò tún lọ jóná lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni inna dina inda Allah al-Islam intẹ́sìn tèmi sọ níwọ náà sọ ní tíṣẹ̀ṣẹ̀ tiẹ̀ sọ no problem white náà mú ẹ̀yin tẹ́ ń fi orò gbé yẹn white náà mú ẹni tó gbégún pẹ̀lú wọn àtẹ̀kù eégún èèyàn ní ń bẹ lábẹ́ eégún náà èèyàn ní ń bẹ lábẹ́ orò tóró fi ń ké ẹ̀sìn tiwa iṣẹ́ ẹ̀sìn bójúbójú ẹ̀sìn tó clear ni gbogbo ayé rí bá a ṣe ń kírun ta gbogbo ayé rí bá a ṣe ń lọ júmọ́ bá a ṣe ń lọ sí Eid bá a ṣe ń lọ sí Mẹ́kà gbogbo ayé rí gbogbo àwọn èèyàn máa ti ń bẹ nínú kíni o nínú Kaaba mo rò pé yìí wọ́n máa open rẹ̀ yes wọ́n máa open Kaaba fáwọn èèyàn wọn èèkàn open rẹ̀ fún gbogbo àwọn èèyàn nítorí ayé ọ̀wọ̀ ni ṣùgbọ́n wọ́n open rẹ̀ fáwọn èèyàn President Muhammadu Buhari ti wọnú rẹ̀ rí mo rò pé yé so ẹ̀sìn tiwa ìṣẹ̀sìn kọ̀rọ̀ kìí ṣe ẹ̀sìn kìí ṣẹ̀sìn mọ́jà gbọ́ wáyé tẹ̀lé sọ̀rọ̀ yín kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ kan kó kálukú náà sì bọ̀ sí tiẹ̀ ẹ wà ní tóbìnrin bá fojú kòrò òrò gbé ṣé ẹ̀sìn gidi nu ẹnì kò gbọ́dọ̀ rìn àfi kó gbé irú ẹ̀sìn wo nu ẹ̀sìn tí ń mú jẹ tó bá fojú kòrò òrò gbé Gbénga ni Gbénga má bínú tiẹ̀ o òrò gbé mo rò gbóyé so ọwọ́ ọ̀tún ni òkè sọwọ́ sí kámẹ́rà rẹ̀ jórí bẹ́ẹ̀ so títa lọ́lọ́run bá wá jáde mọ́ jẹ́ kán fúlù rẹ pé ó ti jáde sì bá sọ fún yín lẹ́yìn oṣù kan these people are just funny lẹ́yìn oṣù kan lẹ́yìn kíni lẹ́yìn oṣù kan pélébù offense ni na ẹnìkan sọ pé kí ló wà ní Kaaba ẹ̀yin gẹ́ Google search tí ń bẹ nu Kaaba ẹ rí kò sí kankan nu Kaaba ẹ Google search ẹ wípé kí ni ń bẹ nu Kaaba Google search ẹ fúnra lára rẹ pé kí ni ń bẹ nínú Kaaba tàbí kò sí wówó kí wọn náà wá sí àjì kó wá wo tí ń bẹ nu Kaaba kò sí kankan náà kò sí kankan tá à ń jọ́sìn fún bẹ́ẹ̀ ilé Ọlọ́run lásán ni tánàbí Ibrahim tó mọ pẹ̀lú ọmọ rẹ̀ Ismail so ti yé bá so àbí Allah subhanahu ẹ má jẹ́ kán fún anybody ó lè jáde at any time wọ́n lè gba béèlì rẹ̀ mú kò nítumọ̀ so wọ́n wà mọ́ jubilate ṣé wàá sọ fún yín sọ fún wa lẹ́yìn ìjọ wo lẹ́yìn oṣù kan ẹ lẹ́ sọ fún wa tẹ́ ẹ bá wá ní sọ fún wa ńkọ́ tẹ́ ẹ bá ní sọ fún wa ńkọ́ ẹ sọ fún wa lẹ́yìn oṣù kan kì í wá sí pé kéèsì rẹ ti parí yóò mọ lọ yóò mọ bọ̀ ní o yóò mọ lọ tó bá yà sá lọ ló kù yóò mọ lọ báyìí yóò mọ bọ̀ yóò mọ lọ báyìí yóò mọ bọ̀ yóò mọ lọ báyìí yóò sì mọ bọ̀ ní gbogbo ìgbà tó bá sá lọ ló kù so tẹ wọn ni sọ kíní kan kí ni fáwọn wò kí lọ́rùn mi là nígbà tọ́rùn mi là ń tí kọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kí bàbá orúbọ wọ́n ní kó rúbọ ẹnu ta lọ́lọ́run ló kọ̀ tí ò rúbọ ẹnu lẹ́nu bá kó bá a bóyá torí rẹ̀ ní fáfi ń wòran torí wípé ọ̀run mi là nígbà tí ń tí kọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kó rúbọ ẹnu torí kẹ́dùn mọ́ bá kó bá ta lọ́lọ́run ló kọ̀ tí ò rúbọ ẹnu lẹ́nu bá kó bá lógbèdé òkè kúra ní Ìlọrin bóyá torí ẹ̀lọ́run mi là fi wá wòran àmọ́ wọ́n ní ó ṣẹlẹ̀ mọ́ mi tọ̀pù béèlì no ṣẹ́rí ó mi tọ̀pù kò mi tọ̀pù ẹjá ọkọ́ sàlàyé fáwọn èèyàn kan mọ̀ wípé kò sẹ́ni tó sọ wípé wọ́n lè gba béèlì ẹ̀ mo rò kó yé bó sì sá lọ gan gàrántọ̀ rẹ̀ òní ó forí kò so ti yé bá kì í ṣe pé kéèsì parí àwọn Ibrahim sọ wípé ṣé kì í fásí náà ẹ̀tẹ́ yóò kí ń gbọ́ ni ìgbà tí Ọ̀rúnmìlà tí kọ́lé ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kó rúbọ ẹnu torí kẹ́nu mọ́ bá kó bá àbí ẹ̀yin ò kí ń gbọ́ ni
so ta lọ́lọ́run ló kọ̀ tí ò rúbọ ẹnu lẹ́nu bá kó bá ló bá bá rẹ̀ lókè kúra nílọrin. Wọ́n bẹ́ẹ̀lì yóò sọ pé kéèsì parí ó sì kọ̀tínú ní ìjọ tó bá bẹ́ẹ̀lì rẹ̀ á padà wá. Ẹnìkan ni bó ṣe rí nù fa bó ṣe rí nù pé according to ẹ̀sìn tiwọn bó ṣe rí nù kò rúbọ ẹnu ni ẹnu wá kó bá. Bóyá torí ẹ̀ lọ́rùn mi la fi wá wòran bó tó rà ní kó rúbọ ẹnu ò rúbọ ẹnu. Àwa mọ̀ tó dé náà tí fa fi ń wòran tiẹ̀. Ọ̀sẹ̀ ìtura ìfàdógójì wá mọ́ ìfàdé ìsíwọ́ gbogbo ẹ̀ o. Ayé gbàtà mọ́ wo fíìmù Yorùbá inú ẹ̀ mo ti gba àwọn dandan o kọ́lọ́n kó sáré kí sí wọ́n dandan lọ́dọ̀ àwọn tí ń ṣe o ṣùgbọ́n lọ́dọ̀ tèmi náà dandan ni ìwà ọ̀rọ̀ tí ń ṣe ń táwọn náà bílífù náà ẹnu ẹ̀ sì gbọ́dọ̀ ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú nǹkan tán bá ń ṣe. So but mùsùlùmí ẹni tí ò bá kú sórí ẹ̀sìn ìsìláàmù ẹni tí ó bá kú sórí ẹ̀sìn ìsìláàmù kò níbi tí ń lọ Ọlọ́run bá tiwa ló sọ bẹ́ẹ̀. Orúkọ ti yé Ọlọ́run bá tiwa owó ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹjá dá dúró báyìí so kọ́lọ̀ kò kàn lọ mi nílé bóyá kí n gbákọ̀ tí ò ní ẹ má jẹ́ n gbákọ̀ ọjọ́ ti lọ wọ́n sì fẹ́ sùn mo ní kíláàsì 7:30 láàárọ̀ ọ̀la. So subhanaka Allahumma wa bihamdik àṣẹ gbogbo mẹ́sẹ̀jì mo máa ń rí o. Olúbọ̀bọ̀ tí rí bọ̀ bá bẹ́ẹ̀ bọ́ ó níṣẹ́ wọ́n ní kó rúbọ ẹnu kò rúbọ ẹnu olúbọ̀bọ̀ tí rí bọ̀ bá bẹ́ẹ̀ bọ́. Ta lọ́lọ́run ló kọ̀ tí ò wá rúbọ ẹnu lẹ́nu bá kó bá ó gbé dé òkè kúra nílùú Ìlọrin làwọn lọ́ọ̀yà náà bá sọ wípé ó nílé lọ lé o ló bá kọ̀ ni ò lọ lé mọ́ láti bí òṣùpá kan òun ló ti ń gba òkè kúra lọ sí ilé ẹjọ́ Ifá ní ó mọ̀ di kinní kan. Olúbọ̀bọ̀ tí rí bọ̀. Eléyìí sọ wípé kí ni Allah ń wò tí yóò fi jẹ́ kí wọ́n gba béèlì rẹ̀ rárá o. Wọ́n gba béèlì rẹ̀ só mọ̀ túmọ̀ rẹ̀. Ìntàlá ń wò tó fi jẹ́ kán rí béèlì rẹ̀ gbà ní wípé Ọlọ́run bá wọ bó ní déédéé ni. Nínú òfin ilẹ̀ wa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n máa gba béèlì ni. Mo rò pé ó ti yé. Nínú òfin ilẹ̀ wa ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n máa gba béèlì ni. So Ọlọ́run ọba tiwa wá rè kìí sọba alábòsí yóò jẹ́ kán rí béèlì rẹ̀ gbà náà ni tí wọ́n bá ti ṣe ní tó yẹ kán ṣe. So ti yé bá Ifá wù mí àbí kí ló ti ń jẹ́ tí ó bá ti jẹ́ kán ṣe in tó yẹ kí wọ́n ṣe kí ni o in tó yẹ kí wọ́n ṣe wọ́n ò rí béèlì rẹ̀ gbà tọ́rọ́ Ọlọ́run ọba tiwa ò kìí sọba alábòsí. Ifá wù mí àbí kí ló ti ń jẹ́ àní ọ̀run mi làṣẹ ìjọ tí ń tí kọ̀rún ìkọ̀lẹ́ ọ̀run bọ̀ wá sílé ayé wọ́n ní kí bàbá rúbọ ó rúbọ ẹnu kẹnu mọ́ bá kó bá olúbọ̀bọ̀ tí rí bàbá bẹ́ẹ̀ bọ́. Ta lọ́lọ́run ló mọ̀kọ́ tí ò mọ̀ rúbọ o lẹ́nu bá kó bá ló gbé dé òkè kúra. Ó ti ń lọ bí òṣùpá kan ní ń lọ ní ń bọ̀ ní ń lọ ní ń bọ̀ ó bú sẹ́kún. Wọ́n ní kí ló dé tó fi sunkún o ó ní mi ò mọ̀ pé màá lò tó oṣù kan pé màá lò tó oṣù kan níbi tí mo wà yìí o ráyé o. Bẹ́ẹ̀ ni fáwí bismillah ọwọ́ ọ̀tún ni o ẹ̀dùn tọ́lọ̀ kí mo sọ fún yín ẹ̀dùn tọ́lọ̀ wallahi Ọlọ́run nìkan ló lè bá dòwò pọ̀ tó fi ní pàdánù ó bá dà pọ̀ lọ́nà tó dáa náà ni o Ọlọ́run nìkan lọ tó bá fẹ́ lómi ìdòwò pọ̀ lẹ́yìn Ọlọ́run tó bá pàdánù kí n gbá bí àṣà wa nìbàdàn kí n gbá ó bẹ̀ lómi ìdòwò pọ̀ lẹ́yìn Ọlọ́run ó wà ní pàdánù kí n gbá ó pàdánù fa Ọlọ́run nìkan ni kó bá dòwò pọ̀ tó ti yé Ọlọ́run nìkan ni kó bá dòwò pọ̀. Hello, who is this? Ètò ni o. Ìṣẹ́jú méjì ọya à ń gbọ́ yín. Ṣé bí àwọn kọ́mẹ́ńtétọ̀ ni mo fẹ́ bá sọ̀rọ̀?
I'm going. Ṣé Islam ò pé gbogbo èèyàn Ọlọ́run dẹ̀ ti sọ. Tó bá ti mẹ̀sìn ẹlẹ́sìn, àwọn lọ máa ń gbọ́ pé fẹ́ kò ní. Ẹni tó bá fẹ́ kú Islam kó kú Islam. Ṣé tó bá fẹ́ jóná ó fẹ́ káwọn ta wà ní Islam sínú ẹ̀ ní ewé bí ó máa ń mú mi inú tí Mùsùlùmí máa ń ní ìwà tẹ̀wé inú àwọn èèyàn kò ní ẹ̀sìn. Ṣé wọ́n ń pè wọ́n tẹ́lẹ̀ ni? Àwọn ní Mùsùlùmí yóò dára já nìkan ló máa ṣe ẹ̀kọ́ lójú ló máa ń torí nǹkan tí wọ́n ṣe yẹn ó fẹ́ kú òun Islam. Òun kò ní nǹkan ṣe tẹ́lẹ̀. So ilé àga nínú náà tọ́lọ́ ló ń fà á lá. Wọ́n máa sọ kí Mùsùlùmí kó lè yẹ kó tún máa ti Mùsùlùmí gan pàápàá. Ṣé Mùsùlùmí ẹ̀ ní iṣẹ́ ìwọ̀n márùn-ún wákàtí márùn-ún ẹ̀gbọ́n ṣé ó dán lọ́wọ́ ni Mùsùlùmí sọ wákàtí márùn-ún kò ní sọ pé torí èèyàn kọ́kọ́ ṣe nǹkan kan ó wá fẹ́ kú òun ẹ̀sìn yẹn lọ sí ẹ̀sìn àwọn tó ń ṣẹ̀sìn ní ìgbọ̀n kò ẹ̀sìn tí ò yé wọn. Bí ẹ bá ṣe kó nù Islam á mọ̀ pàdé lọ́jọ́ iwájú ni. Ẹ̀sánì kọ́kọ́ iṣẹ́ ní Nàìjíríà nìkan tó bá ẹ̀rọ náà Nàìjíríà kan ló ti ń pè ní ṣe ọ̀yọ̀bọ̀. Àṣẹ bá wọ́n fi iye yọ owó Yorùbá yìí àwọn Yorùbá yìí ni wàhálà àṣà ti ṣe wọ́n ni. Ẹni tó bá fẹ́ kúrò ní Ìsìlámù kọ́ kúrò ní Ìsìlámù ẹ wá gbé bí àwọn òyìnbó Holland ni mo wá wá àwọn òyìnbó jẹ́ pé òyìnbó ní gbẹ̀gbẹ̀ àwọn bí wọ́n ṣe ń fẹ́ àwọn ọ̀tọ̀ kọ́ bó ṣe ń fẹ́ àwọn Morocco bí wọ́n ṣe ń gba Islam tó bá lo ìjọ́bù fún yín báyìí máa wọ pé àìsàn ẹ̀dẹ́sì yìí wù. Màmá wa ìṣẹ́jú wọn àgbọ̀ mọ́ o ẹ má bínú ìṣẹ́jú méjì yín ti pé ni o ẹ má bínú mo wá fẹ́ sọ fún ọ pé ìṣẹ́jú torí mi fẹ́ parí prógráàmù ṣùgbọ́n ọ̀rọ̀ tán sọ̀rọ̀ dáadáa ni ṣùgbọ́n ká má bínú mo lè jẹ́ kó ju ìṣẹ́jú méjì yẹn lọ torí mo ní ìdá tí 10:30 ti fẹ́ lù níbi bọ̀ mo wá fẹ́ sọ fún wọn kán lè bá tètè sọ̀rọ̀ but wọn gbọ́ mi so a tún mọ pàdé so ẹ̀yin onífà àbí oníṣẹ̀ṣẹ̀ àbí kílẹ̀ tí ń jẹ́ ẹja mọ̀ continue àjọwà náà ni ẹni tó bá sọ anything tí ò dá ń pẹ̀ sìn àáráyé rẹ̀ èmi kàn mọ́ busy ni so yé bá ìfàníyà ẹ̀wà tí ò jiná ni mò ń jẹ ìfàníyà ta lọ́lọ́ ó ṣe sùúrù ní ìgbà díẹ̀ òun náà ló kù Ọ̀rúnmìlà ojú rẹ̀ náà rí nǹkan kó tó gbáyé Allah subhanakallahumma wa bihamdika ashhadu an la so ẹ má jẹ́ ká parọ́ nobody tó cause anything ní Ìlọrin so ìgbà tí wọ́n rí nǹkan kan tí wọ́n lulẹ̀ ní ti lulẹ̀ tá bá sọ bá nínú kéwú nítumọ̀ tá bá náà yẹn ní ti níná ó náà lulẹ̀ ẹ̀yin náà wò ẹni tí mọ́ ajìjàgbára yẹn kí ló ti ṣe láti jọ́ ẹ̀ ó sì bọ́ta ní sọ kínní bó ṣe wọ́n ṣe ònúwò jù ń dùn kó ṣe ònúwò nù ha bùkújì kó ṣe lọ́rin ó kò yírò ní nǹkan ọ̀tún ó ṣe wọ́n ṣe wọ́n dín dùn nǹkan ha kí ló achieve kò achieve anything wàláì tó o bá ilé fagbára rẹ gbé ta lọ́lọ́run kó mẹ́lẹ̀ after 3 days or 4 days you are nothing ṣùgbọ́n torí wípé ẹ̀yin àwọn èèyàn náà wọ́n láìkì bí ẹ̀ tán nǹkan kan so kọ́lọ́n kó kún wa lọ́wọ́ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Just go to your comment section. You will see that people are not in your side. It is a working those comments. Why when you want side me? Because I think I can side it me. If you want to see laptop, you need side me be. Kilo one inside be. If tank pass us you kuna ni kule se see comment section. Kin to di pe nkan ko inside me. Ṣùgbọ́n mo ra àwọn Mùsùlùmí torí wọ́n straight. Mo di pé wọ́n comment support in tí mo ń sọ ní níbi so yun sì ti tó mi. So ye ba. So dede yẹn náà ni mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ support ohun rárá nígbè pé social media náà pé àtàwọn èèyàn gidi àtàwọn tí èsè èèyàn gidi bíi tiẹ̀ tó comment iná ló wà ńbẹ̀ a sì lè di Ọlọ́run gbà tẹ̀sí mi mo ń da data fún tí wà ní o mọ̀ wà bí so àwọn èèyàn gidi wà àwọn èèyàn tí ó sì gidi wà if àwọn èèyàn tó gidi gan ò pọ̀ láyé ó lè jẹ́ nínú àwọn èèyàn bọ́ nínú àwọn èèyàn tó gidi náà làwọn tó rí ń bí tí wọ́n wà pẹ̀lú mi so ti yọ bá so nínú àwọn èèyàn tí ò wá gidi Ọlọ́run ní kí wọn náà wà kò sí ní tá a ṣe àwákọ́lá data fún ọ wò náà ni so ti yọ bá ẹjọ́ kó tó lọ tó láwọn èèyàn owó bá wá sí ẹ program so gbọ́ a appreciate rẹ lábala bíbẹ̀ o ẹ wá lamenting ẹ ń ṣe tí ò ẹ ń parọ́ ẹ ń sọ tí ò ṣẹlẹ̀
Why are you lying? Why you people are lying? Don't lie again. You hear? Ever share, like, love, and share. Ever share program. Ejo, àwọn tá fẹ́ jẹ́ kó mọ wá sí online class pẹ̀lú wa. Bóyá wà àbọ̀mọ wa. Ká pè nọ́mbà yìí 090 31 32 41 12 online class. Bóyá wà ní o àbí àwọn ọmọ wa. 090 31 32 41 12. Lẹ́ẹ̀kan sí 090 31 32 41 12. So ata fẹ́ ṣe hajj tàbí umrah, mo sọ fún alọ́jọ́ yẹn pé iṣẹ́ hajj ọdún yìí ẹni tó bá fẹ́ ṣe hajj kó tètè kàn sí àwọn tí ń ṣiṣẹ́ hajj o, gẹ́gẹ́ bí àwọn hajj mi court. Ẹ mọ́jà sọ pé dẹ̀yìn Ramadan ká tó bẹ̀rẹ̀ preparation o. Tàbí a fẹ́ ṣe nǹkan mí náà ni, bóyá a fẹ́ travel náà ni 080 23 88 0944 080 23 88 0944 090 32 07 69 47 090 32 07 69 47. That is Hajj Mikot. So abẹ́lẹ́ ọba kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa, kó dẹ̀ mọ́ dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa láàmú. Fún online class gẹ́gẹ́ bí mo ṣe sọ 090 iṣẹ́ tèmi ń ṣe ní iṣẹ́ mi. Ẹ contact mi 090 31 32 41 12. Ó ti yé báwọn. Bóyá ẹ̀yin tẹ́ wà ní ìlú èbó nàbí ẹ̀yin tẹ́ wà Nàìjíríà, àgbà àwọn ọmọ yìí onídìí àti wọn sọ online class ẹ mẹ́sẹ̀jì wa àbá yín kọ́ wọn lówó tí ò sí kí ni o, lówó tí ò gara. Ọ̀kan ṣoṣo Ọlọ́run níbi ẹja pè rẹ̀ ká sì parí program ní lẹ́ẹ̀kan náà. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọwọ́ ọ̀tún ni kì í sanwó sí o. Ọwọ́ ọ̀tún. Tí wọ́n fẹ́ ṣàdúrà kò ṣẹ, orí ọkà orí èrè náà ń lò, pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. Tẹ́ bá fẹ́ dá láṣẹ. Tẹ́dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kó sì máa. Kí ló ṣẹlẹ̀? Okay. Sensor kìíní. Aláṣẹ. Tẹ́dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ. Tẹ́tún fẹ́ ṣàdúrà kó ṣẹ. Súnà tànàbí ni ẹ lò. Àwọn ọ̀nà tànàbí là ní ẹ mú rílé. Ọ̀kan ṣoṣo. Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo. Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Torí kò má sí ewé kò má sí egbò, kò má sáwòrè kò sí gbèkúdé, kò má sí ọgbọ́n kò má sábòyẹ, nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráyé. Ọmọ Ádámù. La ilaha illallah. Ọ̀kan ṣoṣo Ọlọ́run. Ya Jawi la ilaha illallah. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní. Mo ní èmi ò ní hàn ṣẹbọ mọ́. Bẹ̀rẹ̀ sínsín ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àsokọ́lẹ́ṣẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. A ní òkà tájà ṣẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní òkà kùsànrin ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Orí ṣebele lẹ́nu ṣẹ̀ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ìtúgbètú ńkọ́ ààrẹ bọ́ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ. La ilaha illallah. Ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní ìfúnpá
Agẹmọ níjẹ̀bú ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Òṣòkì yẹn kọ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Orí ọ̀sẹ̀ àbọ̀kì ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Pípé Ségè ààrẹ ẹbọ ni. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fálábòyún. Ó ti dájú pé ààrẹ ẹbọ ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà wá foríjìn mo ti tóbá. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà. Wá foríjìn mi mo ti tóbá. Ṣíṣe nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ṣàngó bíbọ nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ifá dídá nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìkúnlẹ̀ kíkí ni nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ìtàgbìn ni máa ń fa láboyún. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Òǹdè níbàdí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ṣébélé lẹ́nu sẹ́ Nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. àsìjẹ́ àbíwẹ́. Èwo rèé o? Àwọn síbi ìlànà ìṣẹ̀tọ́ náà jìn. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ọ̀sẹ̀ Àwẹ̀bí nílẹ̀ Yorùbá. Ẹbọ ni ẹ jẹ́ á ṣọ́ra fún. Ó lọ́wọ́ gbẹ́yọ̀sẹ́ nílẹ̀ Yorùbá.